أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه. Mo ń kí gbogbo ẹ̀yin mùtúmù wa kú àbọ̀ sídi ìjókòó yìí nípa àwọn ìṣẹ̀lẹ̀ ọlọ́kọláyà tí ó wá ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí. Ẹ̀yin ọ̀dọ́ ẹ gbọ́dọ̀ lọ́ mọ̀ wípé sùúrù ni a máa fi ń ṣe ọkọ ìyàwó àti wípé sùúrù náà ni a fi ń gbé ilé ọkọ. Ilé ọkùnrin tí o bá lè gba ìwọ̀sí kò yẹ kó wulẹ̀ fẹ́yàwó ń gbà yẹn. Ilé obìnrin tó bá lè ṣe sùúrù má wulẹ̀ lọ ilé ọkọ torí wípé ọ̀tọ̀ níbi tí wọ́n ti bí ọkọ tí wọ́n tọ́, ọ̀tọ̀ sì ni ibi tí wọ́n ti bí ìyàwó tí wọ́n tọ́. Kí ni ohun tí a wá fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ báyìí? Òun náà ni ìṣẹ̀lẹ̀ ìkọra ẹni sílẹ̀ tí ó wọ́pọ̀ láwùjọ báyìí. Àwọn ìdájọ́ ń bẹ tí ó yẹ kí a ṣe àkíyèsí rẹ̀ ní tìtorí àti lè fi jẹ́ kí fámílì mùsùlùmí dúró gírí àti tìtorí àti má ṣe jẹ́ kí ohun tí Ọlọ́run bá fi sí ìpamọ́ di ohun tí a máa sá sóòrùn. Àti wípé kó má lọ jẹ́ wípé àwọn ọmọ tán máa wá sáyé láínèjì wọn yóò di ohun tí a máa ṣe ìfàǹfà ọ̀rọ̀ lé lórí, táwọn kan máa fi máa gba ọ̀nà DNA lọ láti lọ́ọ́ fi mọ ta ni bàbá ọmọ. Bí ọkọ ò bá kọ ìyàwó sílẹ̀ láti ọwọ́ ara rẹ̀ wá, ó lè jẹ́ wípé ìyàwó gangan ló gbìyànjú láti yọ ara rẹ̀ kúrò nínú àjàgà àìṣedéédé ọkọ tó fẹ́ sílé. Ṣé wá rí kíkọ ọkọ sílẹ̀ láti ọ̀dọ̀ obìnrin yóò ba yìgì jẹ́, yóò dẹ̀ fa ìpínyà láàrin wọn. Ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà ó yàtọ̀ sí kó jẹ́ wípé ọkọ ló kọ ìyàwó sílẹ̀. Ọlọ́run ní kí ó ṣàánú wa. A ti rí kà ní inú hádísì wípé obìnrin kan nínú àwọn sàábé tí orúkọ rẹ̀ ń jẹ́ Mọ́ríyámù al-Magdalíyà, nígbà tí ó kọ ọkọ ẹ̀ sílẹ̀, ọkọ rẹ̀ ni Thábítù búnù Qais, kí Ọlọ́run yọ́nú sí Mọ́ríyám àti Thábít, àmín. Ìgbà tí Mọ́ríyámù yẹn tí ó wá sọ wípé òun ò ṣe mọ́
níṣe ni ànábì Muhammad sallallahu alaihi wasallam ń pa láṣẹ wípé kó tó di wípé ó máa lè lọ́kọ mìíràn ó gbọ́dọ̀ ṣe hélà lẹ́ẹ̀kan ṣopéré gẹ́gẹ́ bí ó ti wà nínú ìfọwọ́sí Albani nínú Sahihu Tirmidhi hadith number 1185. Ẹni tí ó ń bá fúnra rẹ̀ kọ ọkọ sílẹ̀, ìṣesí rẹ̀ kò ní yàtọ̀ sí ẹrúbìnrin tí ó bọ́ sí ọwọ́ mùsùlùmí lákòókò òwò ẹrú, tó fi jẹ́ wípé níṣe ni ànábì fúnra ẹ̀ sallallahu alaihi wasallam náà gbìyànjú láti fi rí wípé ìyàwó rẹ̀ Sọfíyà bíntu Huyay ó ṣe hélà lẹ́ẹ̀kan lẹ́yìn ìgbà tí ó bọ́ sí ọwọ́ ànábì tí ànábì bọ́kùn kúrò lọ́rùn rẹ̀. Tó fi ṣe aya. Níṣe lànábì jẹ́ kí ó kọ́kọ́ ṣe hélà lẹ́ẹ̀kan kó tó fi ṣaya. Eléyìí wà nínú ìwé Ibn Qayyim I'lamul Muwaqqi'in volume 2 ní page 41. Ìgbà tí ànábì Muhammad sallallahu alaihi wasallam àti àwọn sàábé sì lọ jà ogun Hunain, èyí tí ó ṣẹlẹ̀ lẹ́yìn Fatuhu Makkah, tí wọ́n kó àwọn obìnrin lójú ogun lẹ́rú gẹ́gẹ́ bó ṣe ń ṣẹlẹ̀ níwọ̀n ìgbà tó bá já sí wípé àwọn kèfèrí àwọn náà máa ń kó mùsùlùmí lẹ́rú nígbà náà. So àwọn mùsùlùmí Ọlọ́run yọ̀ọ̀da fáwọn náà láti máa kó àwọn kèfèrí tí ogun bá ṣẹ̀ láàrin àwọn pẹ̀lú wọn kí wọ́n máa kó wọn lẹ́rú. Bó ṣe wà láyé àtijọ́ nìyẹn. Àwọn obìnrin tí wọ́n wá bọ́ sí ọwọ́ àwọn sàábé láti ojú ogun Hunain ní Autos, níṣe l'Ànábì sọ wípé àwọn sàábé ń kọ́ o, wọn ò gbọdọ̀ bá àwọn ẹrúbìnrin wọn ọ̀hún ní àṣepọ̀ ọlọ́kọláyà àyàfi kí ẹnìkọ̀ọ̀kan nínú àwọn ẹrúbìnrin yẹn kí wọ́n kọ́kọ́ ṣe hélà. Eléyìí náà wà lákọsílẹ̀ nínú iṣẹ́ Sheikh Albani Sahihul Jami' ní hadith number 931. Irú ìtàn Sọfíyà òun náà ni ó tún ṣẹlẹ̀ sí obìnrin kan láàrin àwọn sàábé bákan náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Ar-Rabi' bintu Mu'awwidh buni Afra. Nígbà tí ìyẹn náà sọ wípé ó tó gẹ́ẹ́, òun ò bá ọkọ òun ṣe mọ́. Níṣe l'Ànábì Muhammad sallallahu alaihi wasallam pa ìyẹn náà láṣẹ wípé ó gbọ́dọ̀ ṣe hélà lẹ́ẹ̀kan kó tó lè lọ́kọ mìíràn, gẹ́gẹ́ bó ṣe wà nínú ìwé Albani Sahihu Tirmidhi, èyí tí a sọ̀rọ̀ nípa ẹ̀ lẹ́ẹ̀kan ní hadith number 1185. Ibi tá ń lọ jìnnà o, ibi tá ń yà sí ló ṣe díẹ̀.
ohun tí a fẹ́ sọ ni wípé waiting period, àkókò ìkóradúró fún obìnrin tó bá ṣe khulu tí kìí ṣe tọ́lák. Khulu ni freeing herself from her husband. Ó gbọ́dọ̀ ṣe hélà lẹ́ẹ̀kan ṣoṣo péré ní tìtorí àti fi mọ̀ wípé kò sí oyún ní ikùn rẹ̀ fún ọkọ tó sọ pé òun ò bá ṣe mọ́. Torí wípé ẹ̀sìn Islam kò fara mọ́ láti máa gbé ọmọ ọba fọ́ṣun. Ẹ dẹ̀ mọ̀ wípé obìnrin ló máa mọ ẹni tó ń bímọ fún, gẹ́gẹ́ bí Yorùbá ṣe máa ń dá láṣà. Islam wá fara mọ́ wípé kí obìnrin gbé ọmọ ọlọ́mọ lọ sí ilé ọkọ ọlọ́kọ. Èyí tó pọ̀jù nínú àwọn ẹni mímọ̀ ńṣe làwọn sọ wípé obìnrin tí òun bá yọ ara ẹ̀ kúrò ní ọ̀dẹ̀dẹ̀ ọkùnrin, ìdà tó máa ṣe 3 náà ló máa jẹ́, gẹ́gẹ́ bí ti ẹni tó jẹ́ pé ọkọ ló fúnra ẹ̀ kọ̀ sílẹ̀. Tàbí tó bá jẹ́ wípé obìnrin tí kò dẹ̀ ṣe hélà mọ́, tágbà ti dé, kó kóra dúró fún oṣù 3. Tó bá dẹ̀ jẹ́ obìnrin tó wà ní inú oyún, ìgbà yòówù tí ó bá bí ọmọ ikùn rẹ̀ lòmìnira dé fún. Gẹ́gẹ́ bó ṣe wà nínú ṣẹ̀ríà Ìsìláàmù nìyẹn. Ọlọ́run bá ní a'udhu billahi minash shaitonir rajim wal yatarabbasna bi anfusihinna thalathata quru. Àwọn divorcees, àwọn obìnrin tá a bá kọ̀ sílẹ̀, wọ́n á kóra wọn dúró fún ìgbà hélà 3. Ọ̀rọ̀ t'Ọlọ́run sọ nínú Suratul Baqarah ní verse 228. Èyí tí ó wá jẹ́ wípé òun ló fúnra rẹ̀ divorce ọkọ, tó yọ ara rẹ̀ kúrò nínú wàhálà tí ọkọ ń kó tì, tí desperation ṣẹlẹ̀ sí, tó wá rí wípé ó tó gẹ́, òun ò ṣe mọ́, òun ò lè ní faradà rẹ̀ mọ́, òun ò fẹ́ ya wèrè nípa fikòfikà tọkọ ń kó báhùn láyà. Irú obìnrin bẹ́yẹn ó ti di foreign fọkọ ọ̀hún, bá iná ni, àjìnàbíyà ni. Ìyẹn ló ṣe jẹ́ wípé òun ló máa wá ibi tó máa gbé yàtọ̀ sí ilé ọkọ tó ń gbé síwájú kí ó tó ṣe ìgbésẹ̀ yẹn. Yálà ó máa gbé ilé àwọn ènìyàn rẹ̀, ilé bàbá ẹ̀, ilé ẹ̀gbọ́n ẹ̀ kan, tàbábúrò ẹ̀ kan lọ́kùnrin, tàbí ààyè mìíràn láwọn ojúlùmọ̀ rẹ̀, ọ̀rẹ́ tí ó jẹ́ wípé ọkàn balẹ̀ nípa ẹ̀, kìí ṣe ọ̀rẹ́ tó máa dalẹ̀. Ìdí pàtàkì tó fi jẹ́ wípé obìnrin ọ̀hún ni ó máa yan ibi tó máa gbé, òun ni wípé ọ̀rọ̀ inú áyà kàkà yẹn léyìí tí Ọlọ́run bá tún sọ ń bẹ̀ wípé
وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا. ọkọ wọn ti tẹ́lẹ̀ òun ló lẹ́tọ̀ọ́ sí láti tún dá wọn padà sí abẹ́ ààbò rẹ̀ tó bá jẹ́ wípé wọ́n fẹ́ ṣe àtúnṣe. ọ̀rọ̀ yìí kò ṣiṣẹ́ fún obìnrin tó fúnra ẹ̀ dìfọ́ọ̀sì ọkọ torí pé kíni kò fẹ́ àtúnṣe ló fà á tó fi sọ wípé ó tó gẹ́ òun ò ṣe mọ́, òun ò lè nífaradà wàhálà fíkófìkà tí ọkọ òun ń kó tìun láyà. ọ̀rọ̀ inú àyà yìí kò ṣiṣẹ́ fún. tí ó bá wá ṣẹlẹ̀ wípé irúfẹ́ obìnrin yẹn kò rí ibi tó máa kó lọ láti lọ máa gbé bẹ́ẹ̀ láti ṣe ìdá ìkóradúró ẹ̀ tó máa fi ṣe hélà láti lọ́kọ mìíràn, tó fi wá sọ pé ókè kóun kúkú wà ní ilé ọkọ òun tóun fi sílẹ̀ yẹn, tí ọkọ náà kò sì lòdì sí wípé kó dúró sínú ilé òun ṣe hélà ọ̀hún. ìdájọ́ tí ń bẹ fún èyí tí ọkọ kọ̀. ó lè má fẹ́ ṣiṣẹ́ lára ẹ̀ nípa pé kíni òun ló kọ ọkọ kì í ṣe ọkọ ló kọ sílẹ̀. ìgbà tí Ọlọ́run bá sọ nínú súrátù tọ́lák áyà àkọ́kọ́ ń bẹ̀ wípé la tukhrijuhunna min buyutihinna wa la yakhrujuna illa an ya'tina bi fahishatin mubayyina. ẹ ò gbọ́dọ̀ lé wọn jáde nínú ilé tí wọ́n ń gbé, àwọn náà ò sì gbọ́dọ̀ jáde àbí tó bá jẹ́ pé tó wọ́n ṣe ìgbésẹ̀ ṣìnà tó fojú hàn. nígbà náà lílé jáde lọ́wọ́ wọn máa já sí. ọ̀rọ̀ tọ́lọ́run bá sọ yìí kò kan obìnrin tó jẹ́ pé òun ló fúnra ẹ̀ sọ pé òun ò ṣe mọ́. tó bá wá sọ wípé òun fẹ́ dúró sí inú ilé ọkùnrin yẹn láti ṣe é là, torí ìgbà míì ó lè ṣẹlẹ̀ kó jẹ́ wípé ńṣe ni ọkùnrin yẹn fẹ́ kan ti kọ́ ilé fún tó ń gbé, ó wá fẹ́ kóun dúró sílé yẹn tó máa fi ṣe é là láti lọ lọ́kọ míì. ẹ kúkú mọ̀ wípé tí ó bá ti lọ́kọ mìíràn, ilé yẹn ó máa padà sí ọ̀dọ̀ ọkọ ni. nípa bẹ́ẹ̀ irúfẹ́ obìnrin yẹn yàrá ò gbọ́dọ̀ pa òun pẹ̀lú ọkọ òun pọ̀ o. àwọn other facilities tó wà nínú ilé ọ̀hún léè tó jẹ́ basic facilities kò gbọ́dọ̀ pa wọ́n pọ̀, bíi kitchen, bíi toilet, bíi bathroom, bíi dining room àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò gbọ́dọ̀ pa wọ́n pọ̀ o, torí wípé ó ti sọ pé òun ò ṣe mọ́. èèyàn kì í sọ wípé ó dàárọ̀ kó tó máa sọ wípé ẹ kú ilé. òun gangan kọ́ ni Ọlọ́run bá sọ wípé ọkọ ò lè lé jáde. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó pa ọmọ Qais wípé kí ó lọ dúró ní ilé afọ́jú kan láàrin àwọn sàábé tá à ń pè ní Ibnu Ummi Maktum. Ànábì pa obìnrin yẹn láṣẹ láti lọ dúró ṣe éèlà rẹ̀
ní ilé ọkùnrin ọ̀hún nígbà ọkùnrin ọ̀hún ò ríran. Ọkùnrin yẹn lẹni tó jẹ́ wípé Ọlọ́run gba ojú ìta lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ojú inú ẹ̀ pé dáadáa. Ojú inú ẹ̀ tó pé ìyẹn ò ní kí ó máa rí ohun tí ó bá wà ní ẹ̀gbẹ́ ẹ̀, kò sọ pé kó ríran. Ànábì wá pa ọmọ Qais láṣẹ wípé kí ó lọ́ọ́ ṣe hélà tiẹ̀ ní ilé Ibnu Ummi Maktum tó ń jẹ́ afọ́jú. Ànábì ló wí bẹ́ẹ̀. Ànábì ò sì lè ṣe nǹkan ṣe bẹ́ẹ̀. Tó bá jẹ́ pé kò lẹ́tọ̀ọ́ ni Ànábì ò ní sọ bẹ́ẹ̀. Imam Muslim gba àdísì yẹn wá gẹ́gẹ́ bó ṣe wà nínú Tahzibu Sunan. Àdísì yẹn jẹ́ nọ́mbà 1480. Ọkọ ló máa ń dìsáìdì láti kọ ìyàwó tó bá jẹ́ pé divorce ni. Ìyàwó ló máa ń dìsáìdì khulu'u tó bá jẹ́ pé òun ló fẹ́ free ara ẹ̀. Kódà bí ọkọ ò gbà pé kó lọ, níwọ̀n ìgbà tó já sí wípé òun lára ní ń bẹ̀, ẹ̀tọ́ ni kí ó yàgò, kó yẹra fún. Gẹ́gẹ́ bí ó ti ṣẹlẹ̀ sí Fatima ọmọ Qais. Bó tilẹ̀ jẹ́ wípé obìnrin tí ó sọ pé òun ò ṣe mọ́ kò gbọdọ̀ tún sọ pé ẹ kú ilé nípa mímáa béèrè owó oúnjẹ lọ́wọ́ ọkọ ọ̀hún tàbí kí ọkọ ọ̀hún gbé nǹkan wá fún kó tún gbà lọ́wọ́ ẹ̀, rárá o. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó sọ fún Fatima ọmọ Qais yẹn, laysa laki alayhi nafaqa, kò sí ìnáwó kankan fún ẹ lórí ẹ̀ mọ́ o. Ìwọ ló sọ pé ò ṣe, ìgbà tó o ti sọ pé ò ṣe yẹn ó ti parí. O ò ní ẹ̀tọ́ ìnáwó kankan lórí rẹ̀ mọ́. Ìdájọ́ tí Ànábì ṣe nìyẹn láàrin Fatima bintu Qais àti Abu Amr bun Hafs radiyallahu ta'ala anhuma, gẹ́gẹ́ bó ti wà lákọọ́lẹ̀ nínú ìwé Sheikh Albani Sahihu Abi Dawud ní hadith number 2284, tá a dẹ̀ rí ohun tó jẹmọ́ bákan náà nínú Sahihu Muslim hadith number 1480 tá a tọ́ka sí lẹ́ẹ̀kan. Eléyìí jẹ́ àlàyé tí a fẹ́ kí ẹ̀yin èèyàn wa kẹ́ ẹ mọ̀ nípa ìyàtọ̀ tí ń bẹ láàrin khulu'u àti tọ́lák. Ìdájọ́ wọn nìyẹn o. Tọ́lák láìsáni àní ẹ̀ẹ̀mẹ́ta lóbìnrin tí ọkọ bá fúnra ẹ̀ kọ̀ sílẹ̀ gbọ́dọ̀ ṣe hélà. Bó ṣe àkọ́kọ́ ọkọ lè gbà padà, bó ṣe ẹ̀kejì ọkọ lè gbà padà, tó bá ṣe ẹ̀kẹta ó ti parí. Ṣùgbọ́n khulu'u tó bá jẹ́ pé obìnrin ló sọ pé òun ò ṣe mọ́, kò fàtúnṣe nìyẹn. Ìgbà tó dẹ̀ sọ pé kò sátúnṣe, nǹkan ò ní pa òun pẹ̀lú ọkọ yẹn pọ̀ mọ́. Ṣùgbọ́n kò lè lọ lọ́kọ mìíràn àyàfi nígbà tí ó bá ṣe háílà lẹ́ẹ̀kan láti fi mọ̀ bóyá oyún wà nínú rẹ̀ àbí kò sí oyún nínú rẹ̀. Kí Ọlọ́run bá kó dákun kí ó ṣàlékún ìmọ̀ wa. Ẹ̀yin ọlọ́kọláyà, yóò dára fún yín tẹ́ ẹ bá lè máa ní ìfaradà. Ìfaradà la fi ń gbé lọ ọkọ. Àmójúkúrò ni a fi ń ṣe ọkọ obìnrin. Ọlọ́run kó túbọ̀ bá wa fún ẹ̀yin ọkùnrin ní sùúrù. Ọlọ́run dẹ̀
túbọ̀ bá wa fún ẹ̀yin obìnrin náà ní ìfaradà. Àmín. Allahumma ya hayyu ya qayyum birahmatika nastaghith. Aslih lana sha'anana kullahu wa la takilna ila anfusina tarfata 'ayn. Allahumma rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar. Wa subhana rabbika rabbil izzati amma yasifun. Wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin. Ẹ̀yin tẹ́ ń wò wá, a ò rí ìbéèrè yín kankan. So nípa bẹ́ẹ̀, a fara ìjòkó náà tì. Tó bá sọ wípé tá a bá ń ṣe ìjòkó báyìí online, ohun tẹ́ ẹ bá nílò láti béèrè ẹ kọ sórí line títorí kí a lè fèsì. Ìgbà tí ò ti sí yẹn, salamu alaikum wa rahmatullahi wa barakatuh.